àní ikán pawọ́ pọ̀ wọ́n mọ́lé. wọ́n mọ́lé. ìrà wọ́n pawọ́ pọ̀ wọ́n máa gíyan. wọ́n máa gíyan o. Yorùbá ẹ jẹ́ ká sowọ́ pọ̀ ká ronú kí la bá fífẹ́ ṣe tí ó dáa. àbí o kí la bá fífẹ́ ṣe tí ó dáa. kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. kí la bá fífẹ́ ṣe tí ó dáa. kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Afáàní bìlà dákà kọ́dímù alákòlè bálídàtìn. Wàmí ni ajílẹ̀ àfòtẹ́r wàmí ni ajílẹ̀ àzọmi. Ìlú tọ́lọ́ ń bá dá ọ sí pàtàkì ẹ̀ ju gbogbo ìlú yòókù tí ń bẹ láyé lọ. Gbààwẹ̀ nítorí ìlú ẹ̀, ṣínú nítorí ìlú ẹ̀. Ilẹ̀ Yorùbá Ọlọ́run kẹwàá ó pọ̀. Yorùbá kì í jagun bí ẹrú. Ọ̀pọ̀ ló ń retí pé tí Yorùbá ò bá jagun bí ìran yòókù ṣe jagun ni. Ọgbọ́n pọ̀ tọ́lọ́ ń dá fún ìran Yorùbá. Nínú ìran tó kàwé jù lórílẹ̀‐èdè Nàìjíríà ìran Yorùbá jẹ́ kan. Ní gbogbo Western world, ní gbogbo developed world, ẹ lọ wádìí àwọn Áfíríkà tí wọ́n kàwé jù ẹ rí i pé Nàìjíríà ni. Tẹ́ ẹ bá wá wádìí pé àwọn ní Nàìjíríà ẹ rí i pé ìran Yorùbá ni. Nínú kákéwú ìran Yorùbá wọ́n bù háyà. Kákàwé ìran Yorùbá gbóyìnbó jọ lóyìnbó gan lọ. Gbogbo bí tí ìran Yorùbá bá wà láyé ni wọ́n make impact. Àmọ́ ìran Yorùbá kì í jagun bí ẹrú. Ọpọlọ ni Yorùbá fi jà. Gbogbo ń tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́jọ́ tó ti ń bẹ ìjọ́ tógun Biafra tí ó bẹ̀rẹ̀ sí ní parí bọ̀ ìran Yorùbá ló gbọ́pọlọ kalẹ̀ tó fi rẹ̀ já. Ìran Yorùbá náà ni bàbá wa Awólọ́wọ̀ ni àtàwọn míì nígbà tí ò tí ì sí petrol tí gbogbo ọ̀ràn yòókù ò tí ì mọ kí ni wọ́n fi develop lu wọn. Ìran Yorùbá gbẹ́gbẹ́ ẹ jẹ́ ká lo kòkó ká fi develop. Ó di Cocoa House, ó di first television station in Africa, NTA nílùú Ìbàdàn àtàwọn míì. Ìlú yẹn ìran yẹn tí ń jẹ́ Yorùbá lọ́lọ́run wá dé mi sí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ìwọ lè délẹ̀ Lárúbáwá kó wù ọ́ kó jẹ́ pé Lárúbáwá lọ́lọ́run sí ọ, alihamudulilayi. Ìwọ lè délùú òyìnbó kó wù ọ́ pé ìlú òyìnbó tàbí ọ̀kan nínú ìran China lọ́lọ́run dá ọ ṣínkúrò kọ́ ọmọ ìran mú sọ̀rọ̀ ìyẹn ò kàn mí. Ibi tọ́lọ́run dé mi sí ó tẹ́ mi lọ́rùn jọjọ. Àní ikán parapọ̀ wọ́n mọ́lé. ìrà wọ́n parapọ̀ wọ́n máa gíyan. Yorùbá ẹ jẹ́ ká pàwọ́ pọ̀ ká ronú kí la bá fífẹ́ ṣe tí ó dáa. àbí o kí la bá fífẹ́ ṣe tí ó dáa. kí la bá fífẹ́ ṣe tí ó dáa o. kí la bá fífẹ́ ṣe tí ó dáa. kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Akéwùgbà Gold ọmọ Akéwùgbẹ̀rú mò ń ṣe research lọ́wọ́ lórí Google níjọ́ kan ni mo bá kan kinní kan tó yà mí lẹ́nu náà bá kọ síbẹ̀ wípé 15 misconceptions about Yorùbás. 15 misconceptions about Yorùbá. Àwọn nǹkan mẹ́ẹ̀ẹ́dógún kan táwọn èèyàn sì gbọ́ nípa àràn Yorùbá. Ẹnìkan kọ tiẹ̀ ní 20, ẹnìkan kọ tiẹ̀ ní 10. Ọ̀ya kí ni wọ́n sì gbọ́ nípa àràn Yorùbá? Ìgbà tí ń débẹ̀ mo rí pé majority ẹ̀ ò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n rò bẹ́ẹ̀ ni àmọ́ o ọ̀rọ̀ ọlọ́gbọ́n a máa tẹnu wèrè jáde ńgbà mi. Mo wá rí mẹ́ta kan tó attract attention mi. Ibẹ̀ ni mo ti wá gbé sínú ìrònú wípé kí ni ìṣòro Yorùbá gangan, kí ni Yorùbá ní níṣòro. Mo wá find out ẹ̀. Nǹkan mẹ́ta ni mo rí mú nínú nǹkan 20 tẹ́nìkan kọ tó pè ní misconception nípa Yorùbá. Ó ní Yorùbá fẹ́ràn obìnrin bẹ́ẹ̀ ni kò sí ìrántí ó fẹ́ràn obìnrin. Lárúbáwá náà fẹ́ràn obìnrin. Ọ̀kan ní àwọn obìnrin Yorùbá wọ́n máa ń ṣèṣekúṣe kò sí ìrántí ò lóníṣìnà kò sí ìrántí ò sí oníṣìnà láàrin wọn kò dẹ̀ sí ìrántí ò sẹ́ni tó bẹ̀rù Ọlọ́run láàrin wọn. Kódà bí wọn ọmọ Ọlọ́run nílùú yẹn àwọn kan wà tó jẹ́ pé wọ́n ó gbà wípé tó bá right ló yẹ káwọn ṣe ètò Ọlọ́run ni. Mo rí kan tí a níran Yorùbá wọ́n ní Yorùbá dẹ́tì mo rí pé yẹn ń fẹnu gbánu ni kò mọ nǹkan tí ń sọ ni. Nínú ìran tó mọ́tótó jù ìran Yorùbá jẹ́ kan àmọ́ mo wá rí mẹ́ta tó attract attention mi. Mo rí mẹ́ta tí mo rí pé ó yẹ kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Àkọ́kọ́ nínú mẹ́tẹ̀ẹ̀ta wọ́n ní ìran Yorùbá wọ́n ní they are very loud but not bold. They can brag and shout but when it's come to fight they run away. Ọ̀kan nínú ètò attract attention mi nù.
pé ìran Yorùbá lẹ́nu kan, ìran Yorùbá wọ́n lè halẹ̀ sàkàrà olóje ọkọ̀wọ́ Yorùbá bẹ́ẹ̀ bá dárin àwọn kọ̀ǹdọ́ tó bá ní ìwọ ọmọ mi ni ó dá mi mọ̀ bá fọ́ orí ẹ bá gé etí ẹ bá yọjú ẹ dànù sàkàrà olóje ni wọ́n ní bí gbogbo ìran Yorùbá ṣe rí mu síbẹ̀ ní lóòótọ́ ìran Yorùbá kì í sojo ọgbọ́n ni Yorùbá fi jagun ni ẹ̀wọ̀n táwọn ọ̀ràn kan ṣe tó yí wọn lọ́wọ́ ṣebí ní Yorùbá dọ́gbọ́n sí tí ọ̀dàríwò yìí Yorùbá là bá jọba jà o àtakòjọba o à ń béèrè ni a sì ń bẹ̀bẹ̀ fún ni ọgbọ́n ni Yorùbá fi jagun Yorùbá kì í jagun bí ẹrú ẹni tó pe Yorùbá ní ojo wọn gbọ́n ni ó ń bẹ nínú àwọn Lárúbáwá tí wọ́n ní àwọn ìgboyà tí ò bá làákà ìmú tó ti kọjá lọ ṣebẹ́ nìkan ló gbé ẹsẹ̀ rẹ̀ síbi igi kùkùté kan lẹ́gbẹ̀ẹ́ bàtàlátìkì láyé jọ́hún kànábì ó tó dé ó dẹ̀ gbé ẹsẹ̀ ẹ̀ síbẹ̀ ó ní nahanu ahasol arab tẹ́ ẹ bá ń wà ràn Lárúbáwá tó tóbi jù àwa ni wa man yazunnu annahu a'azu minna ẹni tí bá ń rò wípé òun pàtàkì jù wá lọ falyaqta adi irijile bisayfihi ẹni kó tí wọn bá bí bàbá ẹnìkan dá ẹsẹ̀ ni mo gbé sórí igi yìí ẹni ọba mọ̀ pé ìran òun pàtàkì jù ràn mí lọ kó gé ẹsẹ̀ yìí wò kó wo tí ó ṣẹlẹ̀ lẹ́nìkan bá kí ló ṣe mí ẹsẹ̀ rẹ̀ yìí bó ń ṣe fa idà yọnu ó gé ẹsẹ̀ kan ara bí ọ̀jẹ̀ wọn gé ẹsẹ̀ kejì ẹsẹ̀ kan ló fi sáré délé pẹ̀lú ẹ̀jẹ̀ wọ́n ja ogun yẹn fún àìmọye ọdún dídí ànábì ló wá parí ogun yẹn sẹ́rù ìgboyà yẹn ló yẹ kí Yorùbá ó nìní ṣé ìgboyà ká má fọpọlọ jagun ẹlẹ́rọ pópó Yorùbá ọpọlọ làwọn bàbá wa fi ja gbogbo ogun tí wọ́n jà Yorùbá kì í jagun bí ọmọ ẹrú Yorùbá kì í sojo àmọ́ bí Yorùbá bá ń jà lọ́wọ́ arántí bàbá ẹ̀ arántí ìyá ẹ̀ arántí ilé Yorùbá ò tágẹ̀tì kí la fẹ́ gé látara àjà yìí ọpọlọ ni Yorùbá fi jà àwọn tí wọ́n sọ yẹn wọ́n rí nǹkan kan wí ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ wọ́n níran Yorùbá wọ́n ní àti lè ṣẹbọ jù kò sí ìran náà tí ń bẹ láfíríkà tí ò ṣẹbọ nínú ọ̀rọ̀ wọn gbogbo ìran tí ń bẹ láfíríkà ni àwọn nǹkan ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí tẹ́bọ wọn pọ̀ ju ti ọmọ Yorùbá lọ wọ́n lẹ́bọ Yorùbá tó ga jù Yorùbá máa ń fẹ́ lọ yẹ nǹkan wò everywhere ń bẹ ní àwọn ìran tí ń bẹ ní apá ọ̀tún ń bẹ lọ́dọ̀ àwọn ìran tí ń bẹ lápá òkè náà tẹnìkan pọ̀ jẹ́ nìkan lọ ni ẹbọ ṣíṣe ó ń bẹ nínú gbogbo ìran tílẹ̀ Yorùbá ní kábẹ́ lọ́hùn kọ́nà ń bá wa panẹ́ ẹbọ ń bẹ lóòótọ́ nílẹ̀ Yorùbá àmọ́ táwọn ìran kan tó pọ̀ ju ti ilẹ̀ Yorùbá lọ ìyẹn ò sí nínú èébú ẹnìyẹn ò mọ nǹkan tó ń sọ ni ẹnìyẹn tó wá sọ kan mo wá rí i pé méjì nínú mẹ́rin tí mo fojú sọ méjì ló jẹ́ òdodo ń bẹ àkọ́kọ́ ń bẹ oníran Yorùbá máa bẹ́ẹ̀ bú wọn a sì máa ṣépè èpè pọ̀ jù fúnran Yorùbá ìran Yorùbá ò lè sọ̀rọ̀ mẹ́ta tínú bá ń bí wọn képe ọmọ tẹ̀lé ìran Yorùbá ló lè pè Ọlọ́run nìkan ló lè ṣàánú wa tó bá dẹ̀ jẹ́ pé tèébú ni ìran Yorùbá ló ní èébú kódà èébú yẹn ti di aṣọ wa débi pé ìran Yorùbá ò lè kọ̀rẹ́kìtì ọmọ láìfẹ́ èébú kùn tọmọ bá béèrè mọ́mì mi mo ti gbé dé ibo ni kí n gbé sí gbélé mi lórí òpònú gbélé mi lórí ọ̀rẹ́nu ẹbí ẹnu ṣòkòtò gbélé mi lórí òré tí ẹbí etí ajá ọ̀dẹ̀ núlẹ̀ bí adìẹ ọ̀dẹ̀ ẹ wò bí ṣe ń wò bí ẹ̀kọ́ ìran Yorùbá tí wọ́n bá tún kọ̀rẹ́kìtì ọmọ tèébù ni ọ̀kan nínú àléébù ìran Yorùbá ni kò dáa lóòótọ́ àmọ́ yẹn ò fa ìran Yorùbá sẹ́yìn àmọ́ kí ni nǹkan tó fa Yorùbá sẹ́yìn jù èpè ni la ilaha illallah ha ìran Yorùbá máa ṣẹ́ èpè subhanallah èpè yẹn pọ̀ débi pé wọ́n ti sọ àwọn èpè kan dàwàdà nílẹ̀ Yorùbá olórí burúkú olòṣì tọmọ Ìgbò bá fẹ́ bú Yorùbá ntí ó fi bú ni pé olórí burúkú olòṣì ntí ó fi bú nu torọ́ mọ̀ yìí pé ọ̀kan nínú tó common lédè Yorùbá ni Yorùbá ta ló fẹ́ pè ràn wá èpè yìí náà ni òjì ràn Yorùbá ó débi tó yẹ ká dé èpè ní èpè ti pọ̀ jù nílẹ̀ Yorùbá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan ló wà pẹ̀lú ànábì ìjọ kan atẹ́gùn bá ń fẹ́ ìjìnjà atẹ́gùn yẹn wà wíńdì ní arákùnrin tá a wí atẹ́gùn bá fa aṣọ ẹ̀yà ló bá ń ṣépè fún atẹ́gùn ànábì Muhammad sallallahu alayhi wa sallam ànábì ní la tal'anuha fa innaha ma'mura wallahi man la'ana shay'an laysa lahu bi ahl raja'at al-la'na alayhi sallallahu alayhi wa sallam
Ànábì ní filẹ̀ má ṣe pè mọ́ ìjì tó ń jà yẹn fa iná àmàmúra wọ́n padàsẹ́ ni ọba mi ní kọ̀ntró atẹ́gùn ní kọ̀ntró gbogbo nǹkan òun ṣépè lé atẹ́gùn nítorí pé ó yà ẹ́ lásọ ó mọ̀ pé gbogbo ẹni tí máa ń ṣépè fún nǹkan tí ò lè forí gba ìpè dúró èpè yẹn ò ní ṣẹ lórí tó ṣẹ sí yẹn èpè yẹn á padà sórí ẹni tó ṣépè fún ni sallallahu alayhi wa sallam nínú nǹkan tó fara Yorùbá sẹ́yìn wàláì mọ̀fọ́lọ́mbúra èpè ní èpè yìí pọ̀ Yorùbá pẹ̀lú èpè ní a fi báyé majority àwọn star tí wọ́n jẹ́ star nílẹ̀ Yorùbá jẹ́ èpè yìí náà ni ọmọ Yorùbá pẹ̀lú èpè náà wọ́n ṣe láwọ́lọ́wọ́ títí tí ò fi débi tó yẹ kó lọ ó kú tán ìlà wa sọ di olú ọmọ akin ilẹ̀ Yorùbá yìí mọye èpè tí Yorùbá ṣe fún Awólọ́wọ̀ ni èpè Yorùbá pẹ̀lú èpè bínú bíbí díẹ̀ báyìí èpè ni ládùúrú àdánwò tá nàbí sọ pé máa ń ṣẹlẹ̀ nílùú tí a bá ti ń ṣépè ládùúrú àdánwò tá nàbí sọ pé máa ń ṣẹlẹ̀ ní ẹbí àti ìdílé tí a bá ti ń ṣépè èpè ti pọ̀ jù nílẹ̀ Yorùbá èpè kan náà tẹ̀ ẹsẹ̀ f'Awólọ́wọ̀ òun lẹsẹ̀ f'Abíọ́lá tí òde ó débi tó fẹ́ dé ìran Yorùbá náà ni èpè kan náà ìlẹsẹ̀ fún Ṣónẹ́kàn nígbà tó rí ń tẹ́rì ìmùmú bí ọjọ́ yẹn ṣe kéré tó yẹn ẹlòmíì rí mú tó fi ṣe dáadáa sínú ìran rẹ̀ èpè náà ni òjò náà rí nǹkan kan sí síran Yorùbá Ọbásanjọ́ débẹ̀ èpè lẹ́fisẹ́ lọ èpè lẹ́fisẹ́ padà kọ̀ọ̀rán tí ọ̀nà tó wá látẹ̀kọ́ lọ lú ẹ̀ gan tẹ̀ kúrò ńbẹ̀ èpè ti pọ̀ jù èpè yìí kan náà lẹ́ ń ṣẹ́ fún Tinubu lọ́wọ́ èpè yìí kan náà lẹ́ ń ṣẹ́ fún gbogbo ẹni tó lórúkọ nílẹ̀ Yorùbá wọ́n fi pèsè yín ni èyí ti jẹ́ ṣé gbogbo ọ̀nà yòókù náà ń ṣépè fáwọn ọmọ wọn báyìí tẹ́ bá lẹ́nìkan nú ọmọ yín kówó jẹ ṣé gbogbo ọ̀nà yòókù náà lẹ́ni ó kówó jẹ nínú wọn ìbáwọn kan ní ẹta náítẹ̀lì ní ẹta gbogbo ẹ̀ ṣe pín èpè tiyín síbẹ̀ yẹn àwọn ìran tí wọn ò ṣépè fún wọn ìran Yorùbá èpè ti pọ̀ jù Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Ànábì tún sọ láàyè kan Ànábì ní innal abda idha la'ana shay'an sa'idat ila samai fataghlaqu abwaba samai dunaha thumma ta'khudhu yaminan wa shimalan fa in lam tajid mazaghan raj'at ila qahilaha sallallahu alayhi wa sallam raj'at ila qahiliha Ànábì ní ẹ gbọ́ èpè ṣíṣẹ́ ẹ̀jẹ̀ tún sọ̀kan fún yín innal abda idha la'ana shay'an tí arákùnrin kan bá tẹrúkùnrin kan bá ń ṣépè fún nǹkan kan èpè tó ń ṣẹ́ yẹn sa'idat ila samaa èpè yẹn ọmọ gòkè lọ sánmà tó bá kan sánmà lára Ọlọ́run kì í gbà képè ọwọ́ inú sánmà èpè kì í wọnú sánmà ọ̀kan nínú méjì lè pè nínú kó darí sọ́dọ̀ ẹni tó fèpè ránṣẹ́ sí tàbí kó padà sọ́dọ̀ ẹni tó sọ ìpè jáde majority èpè ẹni tó ṣépè ló máa ń sábà padà wá Ànábì tún sọ níbòmí Ànábì ní la'ana lil mu'min kakotlihi kéèyàn ọmọ ṣépè fún mùsùlùmí ẹ̀ṣẹ̀ tó gbà déédéé ẹni tí ń pa mùsùlùmí lọ́lọ́run ó kà òkun òun ṣépè fún olùgbàgbọ́ òdodo ká tó wá sọ ẹni tí ń ṣépè lé ìran rẹ̀ èpè ti pọ̀ jù nílẹ̀ Yorùbá bọ́mọ yín bá sẹ́yìn èpè ẹ bá dọ́dọ̀ olówó èpè bẹ́ẹ̀ dọ́dọ̀ tálíkà èpè ẹni tí ń gọ̀kadà èpè ẹni tí ń gun mọ́tò èpè onímọ̀ọ́lù ẹ̀ èpè ìyá lórí ọmọ tí ó ṣe ń tó dùn èpè ọkọ lórí ìyàwó ẹ̀ èpè ìyàwó lórí ọkọ èpè kò wá síbi kan èpè yìí wà ń jà kò wá jẹ́nà Yorùbá orí ibi kankan dé ẹ wá dúró èpè tẹ̀ ti ṣẹ́ lórí bá a ṣe Oòduà yìí ẹ wá dúró èpè tó ń kálukú ti ṣẹ́ ibo lẹ fẹ́ képe yìí ọlọ́jà sí tí ò bá jà sọ́dọ̀ ẹni ẹ̀ fìràn sí tó bá padà sọ́dọ̀ yín sẹ́ lérò pé yóò rí sí. àní ikán parapọ̀ wọn mọ́lé èèrà wọn pawọ́ pọ̀ wọn máa gíyan Yorùbá ẹ jẹ́ ká pawọ́ pọ̀ ká ronú kí la bá fífẹ́ ṣe tí ó dáa. Kí la bá fífẹ́ ṣe tí ó dáa, kí la bá fífẹ́ ṣe tí ó dáa o.